Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ṣé mọ̀ wípé wọn ò jọ níjà ṣá? So ṣé kò wá ní proof gbogbo nǹkan tó sọ ni? Ẹ wá rò pé àwọn ọlọ́pàá Nàìjíríà gọ̀. Ọlọ́run fi ẹ̀san kékeré. Oh God. Okay, ẹnìkan sọ ẹnìkan kan sí mi sìn. Okay. Ṣó ti yé yín? Ẹ wá wo àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀. Fúnmi Beauty World wà náà rọ̀, but òun yẹn kọ́ lọ́sìn bá a sọ. Ọ̀rọ̀ wípé wọ́n kidnap ni wọ́n sì kọ́kọ́ fẹ́ ni pé okay, àwọn tó kidnap wọ́n ń wá síbí ó fẹjọ́ wọn sùn, à ń invite wọn, wọ́n wá. Kí ló dé tó yẹ pé ìwọ tó wá report tó competition sí wọn, ìwọ máa wá ta kété, wọ́n wá pè ẹ́. Ìyẹn Àbújá tó yẹ pé every time ló máa ń wọ flight lọ ìwọ àti Jòbótúlà, ó wá náà ní owó tó máa fi wọ flight, ṣùgbọ́n òun ná bail owó pẹ́pẹ́ dẹ̀mù ní pátí tá a lè rí ní orí social media. Ààrẹ àwọn ìjọba ń pè ẹ́ ó náà dífá, tí ifá ààrẹ bá fọnre tá ààrẹ ò fọnre ńkọ́. Hello? Mo rò pé gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ ń gbọ́ mi. Mo rò pé gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ mi dáadáa. Tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ mi dáadáa tó ń clear. Gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí tó yẹ kó àwọn wèrè tó ń tẹ̀lé ẹ tó yẹ kí wọ́n ti gbà, ọ́n ń ṣe kí ni, wọ́n ń dìfẹ́ǹdì aburú, wọ́n ń dìfẹ́ǹdì òṣì, wọ́n ń torí wípé kí ni, wọ́n fẹ́ kó máa ríra ẹ ní ẹni tó yẹ pé òun ni gáúsù orí social media. Ìyá yín tó náà ń gáúsù social media gan kò rí nǹkan kan gá mọ́. Tí kan láti tèpè gan lóun gan bá dé ń sìn àti káwọ́ gbogbo yín kò. Ẹ kọ́kọ́ gbà yẹn náà, kẹ́ kọ́kọ́ mọ̀ yẹn. Ṣùgbọ́n èyí tó wà nílẹ̀ yìí tí òun ṣe ọ̀rọ̀ fracas, ẹ jẹ́ ká kọ́kọ́ mu. Now ó wá ń lo ohun sympathy láti máa fi sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tó ti take for granted láti ìgbà tó ti ń pè ẹ́ wípé madam ẹ yọjú sí wa, madam ẹ yọjú sí wa, ẹ̀ ń ṣe kí ni, ẹ̀ ń gbé àwọn lọ́ọ̀yà dìde. Ṣé bí mo sọ fún yín pé ní last week wọ́n tún sọ fún lọ́ọ̀yà yẹn wípé ẹni báyìí wọ́n ti dárúkọ ẹ̀ ní kó wá, a fẹ́ invite ẹ̀. Ìyá àbèjì tá a wá ní wà lọ́dọ̀ ẹ yìí, ọkọ ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe wípé kó gbé ọmọ yẹn kúrò lọ́dọ̀ ìyá àbèjì. Ní ìgbà tí ìyá àbèjì wà lọ́dọ̀ àwọn ọlọ́wọ́ ṣíbí, tí ìyá àbèjì dọ́gbọ́n ṣe bí pé ó dákú, tó dẹ̀ dákú bí nǹkan kan gbà yẹn ni, bàbá àbèjì tí ń fẹ́ kó ọ̀hún bíi pé ó ti ń retí pé kó ti kú tipẹ́. Bó ṣe dákú báyìí, the same àwọn ọmọ yẹn náà ni ẹ lọ gbọ́ ṣò yẹn, mi mọ bí yàtọ̀ bá tún, the same àwọn ọmọ yẹn náà ni bàbá àbèjì sáré kó kúrò. Ó gbọ́ pé ìyàwó ẹ dákú, ó sáré kó àwọn ọmọ kúrò. Kò ń ṣe sí o, tipẹ́tipẹ́ náà ni o. Nígbà tí òkété ń lo bàbá àbèjì tó fi di pé ọ̀yàn ń wá owó polybag bí nǹkan kan, ìgbà yẹn tí ìyá àbèjì dákú, àwọn ọmọ yẹn náà ló sáré kó, tó di wípé àwọn ọlọ́pàá wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló yẹ fẹ́ fún lọ́yàn.
ṣó ti yé yín bọ́wọ́n tó bá wà lẹ́yìn ẹ̀ tó bá wà ní house of àwọn gbogbo wọn lọ́ máa fi jáde àwọn tó bá ní pé kó wọ́n máa ba orúkọ àwọn èèyàn jẹ́ lórí ayélujára tó wà ní house of rep gbogbo wọn lọ́ máa fring jáde ọwọ́ lórí house of rep ọ̀ lè sọ fún àwọn ọlọ́pàá pé kó má post kíní ẹ̀ ó kú ṣeé ṣe kó jẹ́ pé torí àwọn yẹn ni wọ́n ṣe ti ṣègbésẹ̀ láti jọjọ́ yìí ṣùgbọ́n àwọn ọlọ́pàá ò dáftì náà àwọn ọlọ́pàá ń lísìn sí gbogbo every damn thing tá à ń sọ bàbá àbèjì ò ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé àwọn ọmọ kúrò tí ìyá àbèjì bá ti ṣe mẹ́ni pé ó dákú òun ló mú nígbà tí ìyá àbèjì tún wá kú pátápátá tó fi kó àwọn ọmọ yẹn kí ni mission tí wọ́n fi ń kó àwọn ọmọ yẹn kúrò. You just want to wèrè ọmọ kúrò ń bí jàre tó bá kọ́ mi ìwọ Rónkẹ́ kìnnì kan yẹn tó bá comment máa block ẹ ò ní rí bí ìwọ ọmọ o kó jẹ́ kó rí ìyá yín burú o mi ò pè ẹ́ ń bí o òun ò fẹ́ mú èmi wálẹ̀ òun kò fẹ́ pa Tóyìn togotogo àbáyé ẹ fẹ́ ó dẹ̀ máa ṣorí burúkú ni. ó máa ṣe orí burúkú ni òfò lọ́ọ̀ṣe ọ̀ṣọ̀fò ni ọ̀ṣọ̀fò ni òfò lọ́ọ̀ṣe. ayé rẹ ó làbà ni yóò làbà skẹ́sì ayé rẹ yóò là tó o bá tún kọ́mẹ̀ntì ń bẹ́hùn ń pè kí igi dá lóko kó para lé ń pè kí àjà kó jà lógún kó dèrò ọ̀nà àbórí rẹ̀ bàjẹ́ ni orí yín burú òdodo tẹ́yìn ò lè máa sọ fún lórí pláfọ̀mù ẹ̀ wá fẹ́ sọ ẹ fẹ́ wá bá mi bí ọ̀ ní jèrè. ìgbà tó ń ṣe ṣó tó ń kì ẹ̀ ń débẹ̀ ń kọ́mẹ́ǹtì that man lẹ́gbàá that man kọ́ lẹ́gbàá Tóyìn ìdó gangan kìnnìkan tó ń ṣe inú yín dùn. Àbáyé ẹ má gbé wèrè wá bí o lẹ́gbẹ̀ẹ́ ní Monday o jọ má gbé kú mọ̀ jáde wèrè ni wọ́n kọ́mẹ̀ntì wèrè bí. ọ̀rọ̀ eléyìí ò ń ṣe pé wọ́n mú wálẹ̀ because n tó bá ń ṣe fún yàn tó bá yá wọn ẹ rí i pé àwọn tí n bá bá ní issue ni mò ń fèsì ẹ rí ni tí n bá bẹ ní issue tí n bá rí i pé mi ti bẹ ní issue ó ta sí mi ò ṣe kíní tó bá ń sọ̀rọ̀ ẹ gan màmá àdọ́gbọ́n pẹ́ ẹ ni màmá àdọ́gbọ́n pẹ́ ẹ. ṣùgbọ́n òkété ìwọ ní gbogbo ìdí ẹkún fún ìgbẹ́ yìí ó dẹ̀ ń mú ilé ọlá ó ń ba gbogbo ẹ̀ jẹ́. ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ Ìyá Ìbejì tá ń sọ yìí ẹ rí i pé nǹkan tá ń sọ à ń mú ọ̀rọ̀ wá. àbí kò ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ là ń sọ ni. Ìyá Ìbejì kò wà comfortable pẹ̀lú ẹ ṣùgbọ́n ẹ̀ ń fi owó attract wọn so kí wọ́n máa lè lọ síbi tí wọ́n ti máa tọ́jú wọn.
now ó pé ìyá àbèjì sórí live show ẹnjọ́ kan kó lè sọ̀rọ̀ ọlọ́wọ́ síbí. Ìgbà tí yẹn máa sọ̀rọ̀ ó ní kò sí ń bí ẹlẹ́dẹ̀ wà ń bí o, òun ò ní parọ́ mọ́, ó ń tọ́jú ọ̀wọ́n. Ìyẹn lásán kọ́ gbé fún àwọn ọlọ́pàá pé orí live chat yẹn ló ti sọ orú eléyìí, orí live show ẹ ló ti sọ èyí tó sọ yìí, ẹni tí wọ́n ló kú yìí ló ti sọ báyìí. So kí wàá lọ sọ pé kidnap ẹ̀ fún. Lórí chat yẹn ní ìyá àbèjì ti sọ wípé kí n má parọ́ o, ó ń tọ́jú ọ̀wọ́n, kí òun tó ọ̀wọ́n nání ọ̀wọ́n lọ́mọ àwọn tọ́jú òun, òun fọwọ́ kan ọmọ, òun fàṣọ ọmọ, oúnjẹ ọmọ àti ṣe fóun. Ó sọ lórí live chat yẹn. Ó bá mọ̀ kó má jẹ́ kó sọ ọ̀rọ̀ yẹn lórí chat yẹn, torí ìyẹn lásán evidence ní lọ́tọ̀. Ṣebí ẹni tẹ́ ló kù yìí ló sọ lójú ẹ lórí live chat tí gbogbo àgbáyé ń gbọ́ wípé ọlọ́wọ́ síbí tẹ̀ ń sọ wípé ó kidnap ẹ̀ yìí ló ń sọ wípé ó tọ́jú òun nígbà tó sì wà ní ọ̀dọ̀ ẹ o, nígbà tó sì wà lọ́dọ̀ ẹ o, bó sì ṣe wà lọ́dọ̀ ẹ. Kí la wá fẹ́ yí padà nínú àwọn ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ yìí? Kí la fẹ́ tọ̀nù nínú àwọn ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ yìí? Lẹ́ẹ̀kan náà ó kàn di bíríkótó, ó dẹ̀ kó wọn kúrò láàrin ìlú, ó dẹ̀ kó wọn gbẹ̀yìn odi lọ. Ibi tó wá kó àwọn ìyá àbèjì lọ nífọ̀ yìí, ṣé ilé charity ni? Ṣé ilé charity ni? Ṣó o sọ fún àwọn ará social media pé a ti gẹ̀ẹ́tì ilé fún wọn o, Ifọ̀ ni wọ́n stand sí o? Wípé kí ni? Wípé Ifọ̀ òun ni ó ṣe kí ni ló stand sí lọ sọ́dọ̀ ìyá yín lọ́hùn-ún kó kórí burúkú kò ń bí wọ́n wèrè ẹ̀yin olórí burúkú kò wèrè kò ń bí ṣáàtì bí yín rìn gan nìyẹn tó fi ń kàn àwọn pípù yìí lára wọ́n gbá ààrẹ yèyè kọ́ oró yèyè ni ẹ lè sún ẹ lè wo ara yín ò balẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n fi omi pankẹ́rẹ́ lù. Èwo leléyìí wèrè wòwe olórí burúkú náà ni wèrè máa ní ara wọn wèrè ò balẹ̀ ara yín ò balẹ̀. Nínú Fátímọ̀ láti yọ fá gbọ́n gangan àpèjá ẹ̀ ní Fátímọ̀ Fátímọ̀ Ifá náà la ṣe máa yọ lára rẹ̀ Ifá la máa yọ lára rẹ̀ ń dùn yín ní pé odò tá a fojú kéré ni ọkùnrin yìí o, torí ẹ̀ no champion forever. Rí ìgbà tí Àbíkẹ́ tó jáde stage kan wọ́n ń pè nǹkan ní àgbò tó tàdí ó mú àgbà, ṣùgbọ́n èyí ò gba gbogbo yẹn gbọ́. Ẹ fẹ́ jẹ́ champion for always champion lẹ́fẹ́ jẹ́. Yẹ ká fún ẹ ní ṣé kí n báǹdì ẹ ní kò ní jẹ́ ká báǹdì ẹ jẹ́ ká blọọkì wèrè lórí burúkú. Àwọn sẹ́ẹ̀ ti gbé kámẹ́rà àwọn sẹ́ẹ̀ ti gbé kámẹ́rà pẹ̀lẹ́
thank you jàre. ṣó ti yé wa ọ ń dùn wọn ni ẹjọ ṣé ṣáàtì ṣé ìta ń ṣe yìí ṣé òun náà tún gbóná ni torí mi ò mọ bí àbí ibo la ti pè ní olóṣìnú bíbá ìgan. mo tẹ̀ ti blọ́ọ̀kì ẹ mo ti blọ́ọ̀kì wèrè ẹ jẹ́ kó máa gbé yàrá máa wo mi mo ti blọ́ọ̀kì wèrè. àbí ṣé òṣà tá à ń ṣe yìí ṣé ọ̀nà wo la fi ṣe tó fi lágbára jù. instead gbogbo ìgbà tá à ń sọ fún wọn ẹ pé ọmọ yín yìí ẹ pé ẹranko tẹ̀ ń tẹ̀lé yìí ẹni kó wá ṣe accountability kó tètè in fact ọ̀rọ̀ tí ò yẹ kó dé kinní mọ́ ni á dẹ̀ rọra ṣe kinní á rọra pé àwọn lọ́wọ́ ṣí mo sọ fún yín pé ọ fẹ́ sẹ̀tù kinní ẹ̀ lábẹ́lẹ̀ toró ti rí padà rí pé ọ̀rọ̀ ẹ̀ ti tóbi ó ṣeé ṣe kó jẹ́ pé bí ọ̀hún Àbíkẹ́ ni ò gbà ó bà wá lórúkọ jẹ́ ní ìgbangba ó wá fẹ́ wá ṣe settlement ní kọ̀rọ̀. ó bà wá lórúkọ jẹ́ níta gbangba ó wá fẹ́ ṣe settlement ní kọ̀rọ̀ ta ló ń gbà bẹ́ẹ̀ á tún wá máa jáde wá máa lè bragi pé all kìnnì kan in a settlement àbí ó sì ń bragi náà ṣì ni kò ń ṣe pé ó lè dé àgọ́ ọlọ́pàá kó wá ṣe investigation kọ́ ní ẹ̀ ókè ó yá máa lọ lé ẹ o bọ̀ wípé bí àyí tá a sọ yìí kò rìn ìrọ́lẹ̀ ń pa ẹ̀yin gan mọ̀ pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó jiná àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó jiná ohun tó dẹ̀ ṣe ni kò ń ṣe pé àràbò kọ́ ni gbogbo nǹkan tá à ń sọ yìí tó bá jẹ́ àràbò nínú gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ sọ. inú mi dùn wípé DKY gan kò lè yọ ọ̀rọ̀ ṣọ́ọ̀bù ẹnu ìṣó yẹn kò lè yọ kúrò nínú kinní yẹn wípé ṣọ́ọ̀bù yìí ibo ló wà fọ́tò ni fọ́tò ló lọ yà ń bẹ̀ yẹn gbogbo búrà tó ń tà sí ibo lẹ ti rí kíní wáìnì ń bẹ̀ kò sí. kò ṣe kíni kò sí. kí ló dé tí ẹ lè béèrè lọ́wọ́ ẹni tẹ̀ ń dáwó fún pé owó tà ń dá àárí lára ẹni tó ń ná fún àárí ṣọ́ọ̀bù lónà fẹ́ gbà fún àárí. ẹ lè sọ gbogbo yẹn ṣùgbọ́n gbà tọrọ wá fẹjú ń sìn ẹ wá ń wá dìfẹ́ǹdì ẹ ń wá bí tẹ́fẹ́ ti ọ̀rọ̀ sí orí yín bàjẹ́ ni. ṣé ẹ rò pé kọ́lọ́pàá tó máa sọ pé kinní kan ọ̀hún ti ní wo pé kí ló le tó báyìí ìwọ nìkan èèyàn bíi mẹ́jọ wọ́n ti competition still náà ó tún fẹ́ ṣe fún àwọn ọlọ́pàá náà. bail condition tó sì gbà wọ́n wà ń bẹ̀. bail condition tí wọ́n sì fún ń pé ókè ọyàn wọn parọ́ ń pé kínní ó sì wà ń bẹ̀. gbogbo èèyàn kan ló máa daft ẹ má kàn máa rò wípé ohun tá a bá ti sọ kinní kan kò ń ṣe bẹ́ẹ̀. now ọ̀dọ̀ ẹ ni àwọn ìyá àbèjì ní gbogbo àgbáyé mọ̀ wípé ibi tó wà nìyẹn. ìgbà tí ìyá àbèjì tó máa wá sọ wípé o kò sí lọ́dọ̀ ẹ mọ́ ẹjọ́ ta ló mọ̀ níta nínú àwọn ọ̀rọ̀ tí bàbá àbèjì sọ ó ní ẹ̀gbọ́n òun ó ní ó fún ìyàwó òun nígbà tá a rẹ̀ ò yá ó ní ó fún ní oògùn kan ibo ló ti lọ mú wá.
ó náà fún ní oògùn kan lò ń pé ara ẹ̀ máa wálẹ̀ kò ju bí ijọ́ kejì bí ijọ́ kẹta ẹ̀ lọ bí ijọ́ kẹrin òun ló ṣe kíní yẹn. ẹ̀gbọ́n bàbá àbèjì yìí kẹ̀ la rí i pé ó wà lọ́dọ̀ ta nísìn ọ̀dọ̀ Ike ló wà. ọ̀dọ̀ ta ló wà ọ̀dọ̀ Ike. ìgbà tí ìyá àbèjì ṣe pẹ́ ta ló ní bàbá àbèjì ló kó àwọn àbèjì tú lọ ẹ̀gbọ́n ẹ̀ yìí náà ló bá kó kúrò. Hello. bí ó ṣe ń bọ́ kúrò ní kan ló ń bọ́ sí kan. wọ́n ní tá a bá léèyàn tá a bá báyàn ìwọ̀nba lèèyàn báyàn ṣọ̀tá mọ́. mo fẹ́ néèlì Àbíkẹ́ mo fẹ́ néèlì Lizzy lórí pé irú irọ́ tó lọ néèlì mọ́ ọlọ́wọ́ gbọgbọrọ tó jẹ́ fún ẹ. ó wá rò pé bí bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣe wá jẹ́ ni àwọn Nàìjíríà ọlọ́pàá tó wà ń bẹ́ẹ̀ sìn wọn kì í ṣàròbó. wọ́n ń ṣiṣẹ́ wọn torí ẹ̀ tọ́wọ́n yẹn bá pè tọ́ bá ní iṣẹ́ wọn ọlọ́pàá ò lè lọ gbé ni máa sọ pé àwọn ọlọ́pàá mọ pé tẹ́ ẹ bá mọ bí àwọn ọlọ́pàá bí Nàìjíríà ṣe ń operate ti tiwọn wàá wà ní Nàìjíríà báyìí wàá máa jẹ wàá máa mu wàá máa bẹ Ọlọ́run báyìí ń pé kọ́lọ́run pa ẹ́ Ọlọ́run ò ní dá ẹ lóhùn. ọlọ́pàá fún sùúrù gbogbo ilẹ̀ ń gara. nígbà tí ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ tọ́wọ́n ọlọ́pàá wá invite ọlọ́wọ́ síbí wípé fún kidnapping ọlọ́wọ́ síbí wá wò pé kidnapping kẹ̀ gbogbo dọ́kúmẹ́ǹtì tóun fi handover àwọn rèé ìgbà tóun gbà wọ́n rèé ìgbà tóun ṣe rèé àwọn fámìlì ẹ̀ rèé ṣẹ́ni tó bá kidnap ṣọ́yọ́ àwọn fámìlì ẹ̀ máa wò ó. àwọn ọlọ́pàá tó jẹ́ pé kó tó di wípé ṣé kò ṣe nǹkan kan ló máa rí ni kó tó gbogbo àkáǹtì ẹ̀ kó tó freeze àkáǹtì ẹ̀ gbogbo àkáǹtì ẹ̀ pátápátá àti ti jòbótúlà àti ti mọ́níjà gbogbo ẹ̀ lọ froze. gbogbo ẹ̀ ṣé ọlọ́pàá tí ìbẹ̀rẹ̀ ti ṣe fáàtì wọn. ṣó ti yé yín. ọlọ́pàá Nàìjíríà ọmọ máa wù ẹ́ báyìí ni ọmọ máa ṣe kí ni a máa wù ẹ́ báyìí ni. tàwa ló ń sọ̀rọ̀ ní pé kìíní kan ìwọ tó o bá fẹ́ sọ wọn ọ̀rọ̀ wá pọ́ìntì tó bá fẹ́ rí kò sí nǹkan kan tí èèyàn kan fẹ́ wá sọ lọ́dọ̀ èèyàn kan tó máa ní kìíní kan agbẹnusọ wèrè wo ṣé tí gbogbo àjọ ń rí lórí social media yìí ẹ̀dẹ̀ ń parọ́ mọ́ ẹnu ìṣó wípé nǹkan ó ti gba nǹkan a mọ̀ wípé bí wọ́n jọ ṣe kí ni bẹ́ẹ̀ ni òun ń wá ẹjọ́ Ọlọ́run má jẹ́ á rẹ́jọ́ Ọlọ́run má jẹ́ á rẹ́jọ́. ṣó ti yé gbogbo wa ń sìn nígbà tí wọ́n wá pé ọlọ́wọ́ síbí ó yá wá ẹni tó dẹ̀ fẹjọ́ sùn ẹ́
tó fẹjọ́ wá sùn torí ó ń sọ pé àwọn kan lọ́wọ́ kọ́ lọ fẹjọ́ sùn, ìwọ ló lọ fẹjọ́ wọn sùn torí tó bá competition pa wọ́n wọn ò ní sọ wípé àfi kọ́ wọn clear orúkọ wọn. So báwo ló ṣe wá di wípé ìwọ ló àwọn kan ló lọ fẹjọ́ sùn ń pé wọ́n gbọ́rọ̀ wọn dáadáa, ìwọ ló lọ fẹjọ́ sùn tó competition tó fẹ́ kí wọ́n tó yí àwọn tó ń tì ẹ́ tó fẹ́ kọ́ ti Àbíkẹ́ mọ́lé. ṣó ti yé yín? tó fẹ́ kọ́ ṣe kí ni tó fẹ́ kọ́ ti Àbíkẹ́ tó fẹ́ kọ́ tì mọ́lé. So nǹkan yẹn ó wá bounce back nísìnyí ló wá di wípé àwọn ọlọ́pàá ò ṣe kí ní dáadáa Àbíkẹ́ ò ṣáà tí ì dé Nàìjíríà. Ìwọ́dé wà Nàìjíríà. Ó ní tá a bá ń gbẹ́ kòtò ọ̀tá má gbẹ́ jìn. Tó bá ń gbẹ́ kòtò ọ̀tá má gbẹ́ jìn. Kó mọ̀ lọ jẹ́ pé ìwọ náà ló máa padà kó sí. Mo rò pé ẹ̀ ń gbádùn mi. Ìgbà tó wá ní pé tí wọn náà tí yóò máa rán lọ́ọ̀yà wá tó ẹ̀dẹ̀ ó lọ ń gbà yẹn bí nǹkan kan wọ́n ní pé kó lọ produce ìyá àbèjì yẹn wá. O sọ fún wọn bẹ́ẹ̀ pé kò sí lọ́dọ̀ ẹ mọ́ ń gbà yẹn o. O sọ fún àwọn ọlọ́pàá pé ìyá àbèjì kò sí lọ́dọ̀ ẹ mọ́ o. Orí tó bá dẹ̀ máa jẹ̀kó ni fúnra máníjà yín lọ́nà sọ wípé ọ̀dọ̀ yín ẹ̀yin lẹ́ ń tẹ́kì àwọn ìyá àbèjì nígbà tó rí ẹni tí wọ́n tó yẹ pé tó bá kọ́ láti ilé ìta ló ti ń kọ́ wá gbogbo ẹnu meyemeye tó máa ń ṣe belebele kiri yẹn ó sáré ṣe kí ni ó sáré sọ̀rọ̀. That means ìyá àbèjì ìkẹ́ ayín ló wà àbí ohun tí máníjà bá sọ ṣé kò ń ṣe ọ̀gá ló ti jáde ni. Máníjà ẹ sọ wípé ìkẹ́ aṣáárítì yín sì ni àwọn ìyá àbèjì wà ẹ̀yin lẹ́ ń tọ́jú wọn. Ṣé bí ohun tó jẹ́ kọ́ ti máníjà mọ́lé nìyẹn. So báwo làwọn èèyàn ṣe wá máa manipulate wá sí wípé àbí kí ló ṣe ti máníjà mọ́lé. Ṣó ti yé yín? Kí ni wọ́n ṣe ti máníjà mọ́lé? Wọ́n dẹ̀ kó tó di pé kíní wọ́n dẹ̀ ní pé kó o lọ produce ìyá àbèjì yẹn wá ṣùgbọ́n ìwọ gan ti mọ̀ pé condition tí ìyá àbèjì wà nígbà yẹn kò ṣeé produce fún àwọn kíní because ṣẹ́ni tó ti rù tó ti gbẹ ṣóun ló máa lọ mú fún àwọn èèyàn wọn ọlọ́pàá tó gbé lọ sí hospital báwo ló ṣe fẹ́ present ẹ̀ fún àwọn ọlọ́pàá. Ó dẹ̀ ti mọ̀ wípé ẹni yẹn ó ti ń jàporó kú ó máa sọ tiẹ̀ fún àwọn ọlọ́pàá pé nǹkan báyìí ló ń ṣe òun ó turn up. So àwọn kan wá lè wà pé kọ́ fẹ́ máa yí àwọn ọ̀rọ̀ tó wà ń ta tí gbogbo ayé ń rí àwọn ọ̀rọ̀ tí gbogbo àgbáyé tó ń wò tó ń rí pé bọ́rọ̀ ìṣerí leléyìí o àwọn kan wá fẹ́ yí wọ́n ti sọ wá di mùmú pé àwọn lọ́wọ́ ń twist orí íńtánẹ́ẹ̀tì àwọn lọ́wọ́ máa ń yí ọ̀rọ̀ nígbà tó wọ́n bá fẹ́ yí ọ̀rọ̀ o kò sẹ́ni tó lè bá wọn yí ọ̀rọ̀ ju àwọn lọ o. Wọ́n fẹ́ yí ọ̀rọ̀ ọmọ Starboy yẹn wọ́n fẹ́ yí
lẹ́ni tó jẹ́ pé ẹnu ẹ̀ lẹ́ti lọ gba ọ̀rọ̀ níbi 5 years tọ́mọ yẹn béèrè lórí láìfù yín, ẹnu ẹ̀ lẹ́ti lọ gbọ́, ẹ̀yin ò produce evidence ńgbà yẹn, ńgbà tẹ́ máa wá sọ lórí láìfù pé ọmọ báyìí 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 ó ṣẹ́yún. Ìsìn tó di pé lẹ̀pọ̀ mọ́ ẹnìyẹn lẹ́wọ́n ń evidence kiri, ẹ rí pé gbogbo ẹlòmíì nídìí pé kọ́ yàgbẹ́sẹ́ lòmíì lórí. ẹ rí pé lòmíì ó nídìí pé kọ́ yàgbẹ́sẹ́ lòmíì lórí. Madam So Alesh tó ń parọ́ mọ́ ọ̀tá wọn ń pé nǹkan kan ń ṣe ọ̀tá wọn, evidence wo ni olórí burúkú olójú dúdú tó produce jáde? láti sinẹ́ tó ní ọ̀nà nápò ògbẹ́, evidence wo ló produce jáde? ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹrú ẹ̀, kò ń ṣe DKY kan lèmi bá wí o, olójú dúdú ni mò ń bá wí báyìí o. Evidence wo ló produce jáde? ẹ pa Gboyèmíká tó jí cartridge, evidence wo ló kó ìjáde? Olúṣọlá tó náà mọ wọn ń bá wọn ọmọ Olúṣọlá ó ń ṣe gbá kan ó ń ṣàwòkọ pẹ̀lú àwọn kìíní Nàìjíríà, evidence wo ló fún yín o? Ókè ọmọ Olúṣọlá ò ń ṣe ọmọ àbí ó jábọ́ látọ̀run ni? Gbogbo àwọn irọ́ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀dẹ̀ tó ń pamọ́ àwọn èèyàn, evidence wo ni olórí burúkú Tòkunbọ̀ mú jáde fún wa? So ẹ wọ́n fẹ́ wá tí wọ́n máa manipulate wa wípé ìyẹn ẹ̀yin lẹ lè ṣe kí ni, lẹ lè twist ọpọlọ àwọn ènìyàn. So látìgbà tó wọn àti àwọn ọlọ́pàá tó ti jọ ní issue, kí ló jáde tó wá sọ? Látìgbà tó ti ń lọ sí kíní ọ̀rọ̀ bí òun àtàwọn ọlọ́pàá, kí ló wá jáde tó wá sọ? Ó sọ fún yín pé òun ò ní ẹjọ́ pẹ̀lú anybody, tọ́wọn ọlọ́pàá tó yẹ pé ẹ̀dẹ̀jọ́ sọ̀rọ̀, ó wá ń tàn yín jẹ níta, ó ń lọ ṣe iṣẹ́ ní underground, ó ń wá tàn yín jẹ níta, ó ń ṣiṣẹ́ ní underground. So ìgbà tí ọlọ́pàá yẹ̀ṣẹ̀ wá tọ́wá gbé kíní ẹ̀ jáde, ìgbà yẹn lẹ̀ṣẹ̀ wá mọ̀ pé àwọn ọlọ́pàá yọ ṣe dáadáa o, àbí? Ìsìn lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá wọn ò ṣe dáadáa. Ibi tí mo bá dé yìí, ẹ jẹ́ kí a lè máa pè wọlé báyìí, ẹ jẹ́ kí n fi nọ́mbà sórí kíní a lè máa pè wọlé.